Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lólóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run ayérayé nínú àwọn ọ̀run, a ṣe yín lọ́ba fún àánú àti oore ọ̀fẹ́ ńlá láti arígbà láti tún rí ọjọ́ ajé mìíràn nínú oṣù kejìlá. Ògo ìyìn àti ọlá ní fún orúkọ yín, Ọlọ́run olùpamọ́ olùfẹ́ wa. Ọlọ́run, ọ̀rọ̀ tí a gbé yẹ̀wò lénìí kó ṣayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ení ọjọ́ ajé ọjọ́ kẹtàlélógún oṣù kejìlá. Àkòrí tí a ó gbé yẹ̀wò lénìí sọ wípé ìdí fún ìbí rẹ̀, ìdí fún ìbí rẹ̀. A mú àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí ìkeje ẹsẹ̀ ìkẹrìnlá. Àìsáyà orí ìkeje ẹsẹ̀ ìkẹrìnlá. Nítorí náà Olúwa tìkálára rẹ̀ yóò fún yín ní àmì kan. Kíyèsí, wúńdíá kan yóò lóyún, yóò sì bí ọmọkùnrin kan, yóò sì pe orúkọ rẹ̀ ní Ìmánuẹ́lì. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Mátíù orí ìkíní ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ìkẹtàlélógún. Mátíù orí ìkíní ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ìkẹtàlélógún. Bí ìbí Jésù Kristi ti rí nìyí o. Ní àkókò tí a fẹ́ Màríà aya rẹ̀ fún Jósẹ́fù kí wọ́n tó pàdé, a rí i ó lóyún láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá. Jósẹ́fù ọkọ rẹ̀ sì ṣe olóòótọ́ ènìyàn, kò sì fẹ́ dójútì ní gbangba, ó fẹ́ kọ̀ ọ́ sílẹ̀ ní ìkọ̀kọ̀. Ṣùgbọ́n nígbà tí ó ro nǹkan wọ̀nyí, wò ó, áńgẹ́lì Olúwa yọ sí i ní ojú àlá. Ó wí pé, Jósẹ́fù, ìwọ ọmọ Dáfídì, má fòyà láti mú Màríà aya rẹ sí ọ̀dọ̀, nítorí èyí tí ó yún nínú rẹ̀ ẹ̀mí láti ọwọ́ ẹ̀mí mímọ́ ni o. Yóò sì bí ọmọkùnrin kan, Jésù ni a ó pè o orúkọ rẹ̀, nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Gbogbo èyí tí ṣe kí èyí tí a ti sọ láti ẹnu Olúwa wá láti ẹnu wòlíì kí ó lè ṣẹ. Kíyèsí, wúńdíá kan yóò lóyún, yóò sì bí ọmọkùnrin kan, wọn ó pe orúkọ rẹ̀ ní Ìmánuẹ́lì. Ìtumọ̀ èyí tí ń ṣe Olúwa wà pẹ̀lú wa. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Ìbí Jésù Kristi jẹ́ àkókò pàtàkì nínú ìtàn ẹ̀dá ènìyàn. Ó jẹ́ ìṣàfihàn ìfẹ́ Ọlọ́run fún gbogbo aráyé. Ìwé Jòhánù orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Àti agbára rẹ̀ láti mú àwọn ìlérí wá sí ìmúṣẹ. Kódà nígbà tí èṣù bá gbìyànjú láti takò wọ́n. Nínú Mátíù orí ìkejì ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó lo Héródù láti sa ipá láti rí pé a pa Jésù. Ní àyọrísí, gbogbo ọmọ tó wà ní ẹni ọdún méjì sí ìsàlẹ̀ ní Jerúsálẹ́mù ní àkókò ìgbà náà ni wọ́n pa o. Ẹ̀wẹ̀, èṣù kò ṣe àṣeyọrí nítorí Ọlọ́run ti sọ pé Jésù Kristi yóò fọ́ ọ ní orí. Èmi ò fi ọ̀tá sáàárín ìwọ àti obìnrin náà, àti sáàárín irú ọmọ rẹ àti irú ọmọ rẹ̀. Òun yóò fọ́ ọ ní orí, ìwọ yóò sì pa á ní gìgírísẹ̀. Ìwé Genesis orí ìkẹta ẹsẹ̀ ìkàndógún. Nínú ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ọgbọ̀n, Jésù Kristi sọ pé, èmi kì yóò bá yín sọ̀rọ̀ púpọ̀, nítorí aládé ayé yìí wá, kò sì ní nǹkan kan lọ́dọ̀ mi. Nípa gbígbé ayé tí kò ní ẹ̀ṣẹ̀, ó ṣẹ́gun ayé. Ìwé Jòhánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. Nípasẹ̀ òdodo rẹ̀, a lè gbé ayé òdodo àti lékè ayé. Bíbélì sọ nínú ìwé Jòhánù kìíní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrin dé ìkarùn-ún. Nítorí olúkúlùkù ènìyàn tí a bí nípa ti Ọlọ́run, ó ṣẹ́gun ayé. Èyí sì ni ìṣẹ́gun tí ó ṣẹ́gun ayé, àní ìgbàgbọ́ wa. Ta ni ẹni tí ó ṣẹ́gun ayé bí kò ṣe ẹni tí ó gbàgbọ́ pé ọmọ Ọlọ́run ni Jésù ṣe? Gẹ́gẹ́ bí Kristẹni, ohun gbogbo tí a ní láti ṣe ni kí a gbàgbọ́ lóòótọ́ pé Jésù Kristi ni ọmọ Ọlọ́run, a ó sì gba agbára láti gbére kọjá ẹ̀ṣẹ̀. Ìwé Fílípì orí ìkejì ẹsẹ̀ ìkẹtàlá. Ó sọ pé òun yóò ṣiṣẹ́ nínú wa láti ṣe ìfẹ́ rẹ̀, wípé nítorí náà yóò fi òpin sí ẹ̀ṣẹ̀ nínú wa. Nígbà tí a bá ṣe àjọyọ̀ ìbí Jésù Kristi, à ń ṣe àjọyọ̀ ìràpadà wa kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Kì í ṣe ìbí rẹ̀ nìkan ni à ń ṣe àjọyọ̀ rẹ̀ o, ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tí ó mú kí ó ṣeé ṣe fún wa láti di àtúnbí débi pé a lè pa ara wa, a sì lè pe ara wa ní àwọn ọmọ Ọlọ́run. Ìbéèrè náà nísinsìnyí ni pé, ǹjẹ́
Ọlọ́run ni ó bí ọ ní tòótọ́. Ọ̀nà láti mọ̀ bóyá a bí ọ nípa ti Ọlọ́run ni tí o bá ń gbé lékè ẹ̀ṣẹ̀. Bíbélì sọ nínú ìwé Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 9, ẹnikẹ́ni tí a bá ti ipa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀ o, nítorí tí irú rẹ̀ ń gbé nínú rẹ̀. Kò sì lè dẹ́ṣẹ̀ nítorí a ti ipa Ọlọ́run bí. Olùfẹ́, má ṣe àwẹ̀jẹwẹ̀mu nìkan ní àkókò yìí o. Ní òye pé ìbí Jésù Kristi ti fún ọ ní agbára láti gbé lékè ẹ̀ṣẹ̀ àti láti jẹ́ aṣẹ́gun nínú ayé yìí o. Máa rìn nínú ìgbàgbọ́ lójoojúmọ́ kí o sì máa gbé nínú ìdánilójú èyí. Kókó ọ̀rọ̀: ìbí Jésù ti fún ọ ní agbára láti gbé lékè ẹ̀ṣẹ̀ àti láti lè ṣẹ́gun ayé. Ẹ̀já sọ pé bàbá mi, Olúwa fún mi ní agbára láti lè gbé lékè ẹ̀ṣẹ̀ kí n sì lè ṣẹ́gun ayé. Fún mi ní agbára ní àkókò ìbí Jésù Kristi yìí, agbára láti lè gbé lékè ẹ̀ṣẹ̀ kí n sì ṣẹ́gun ayé. Yọ̀ǹda rẹ̀ fún mi, Olúwa yóò sì ṣe ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé, ó dàbọ̀.